ìbéèrè wa ni pé ṣé Jaqmal yìí ṣó ti kọjá àbáwí ni ìgbà tí ò ti sí anybody tó lè pe Jaqmal sákìyèsí orí burúkú rẹ̀ wọ́n ń ga lójoojúmọ́ àgbákò yẹn ń ga lára rẹ̀ lójoojúmọ́ lẹ́pẹ́ kò sí ẹni tí ó lè bú ìfàsẹ́yìn ó ti fẹ́ máa bá lọrin látara àwọn èèyàn bíi Jaqmal yìí. Jaqmal ló kọ́kọ́ jáde láyé òun ló pilẹ̀ orí burúkú ó bú àfàgbà Sheikh Tajul Adam ó bú bàbá alájà gbà ó bú bàbá wa àdúrà gbà ó bú bàbá wa àgbáyára ó bú bàbá wa Sheikh Buhari Musa ní èébú tó yẹ pé ẹni tí ò bá kéwú tá bá gbọ́rú ẹ̀ lẹ́nu rẹ̀ á ṣe cháì fún ká tó wá sẹni pẹ́ni tó ń sọ pé òun kéwú bó tẹ̀ jẹ́ pé kò kéwú náà àmọ́ ìmúra ń ṣe bí oníkéwú ó wá pilẹ̀ àgbákò yìí ni àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn tuntun wá ń jáde lẹ́yìn rẹ̀ nítorí pé kò sẹ́ni tó ṣe cháì fún nínú wọn gbogbo wọn Sábóyárò kí ló wá ń kó àbùkù bá Ìlọrin tòní tẹ́lẹ̀ tó prompt ọ̀rọ̀ yìí ni pé Ọlọ́run bá ṣe dáadáa fún àfáà wa Abdul Fattah nílùú Ìbàdàn wọ́n ṣe prógámù kan wọ́n wá ń sọ̀rọ̀ pé Jaqmal yìí ṣé kò sí àwọn àgbààgbà nílọrin ni wọ́n sì lọ mọ sọ ní pọ́npọ́n báyà rẹ̀ ẹjẹ́ sọ nípa in tí èèyàn bá ṣe tó fi yíyàn ìyẹn lè ṣe kọ́kọ́ àbùkù báyàn o wá sí tí àwọn àfáà wa àgbààgbà ń ṣe ńlọrin lánàá tó ń kó yìí bá wa ẹ má jẹ́ ǹtàn yín wá nínú ibẹ̀ wá sí gbẹnu tó ń kó àbùkù bá lọrin tí fẹ́ mọ fà Ìlọrin sẹ́yìn lónìí báyìí wá sí táwọn sọ pé àwọn àgbàlagbà tàná ń ṣe tí ń kó yìí bá lọrin tí wọ́n fún wa lọ́mọ kéwú pẹ́pẹ́ bí wọ́n bá ṣe nǹkan nílùú míì àwọn àfáà lọrin níwọ̀n fẹ́ kó wà ń bẹ̀ ó ti kó bó ṣe rí lánàá àfáà wa pàkíyèsí wa bí èèyàn bá fẹ́ jẹ́ ẹni tó ní ìsọ́ọ̀ tó fẹ́ jẹ́ olódodo èèyàn ní tó yẹ ká ṣe ni pé ká bára wa wí òun ṣe pé kéèyàn kó wá jáde kó máa àtàkì àfáà Abdul Fattah pé ṣé n tó sọ ṣáburú ni ẹ wá jẹ́ ìṣàlàyé ìkẹta ẹ jẹ́ mú example bí méjì wá ká fi end the program yìí ká bẹ̀rẹ̀ níjọ́ mi ibi tá a bá fi kọ́ sí. Jaqmal ń jáde pé ẹnìkan wá láti ìlú míì ó wá ń bú àfáà àgbà nílùú Ìlọrin Jaqmal ló sọ bẹ́ẹ̀ o ẹ dákun ṣó gba inú Jaqmal láti sọrú ọ̀rọ̀ ọ̀hún ẹ̀yin bàbá wa nílọrin ṣe rí bí bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin wọ́n ti ṣe dáadáa wọ́n sì fi àwọn tó kájú ààyè sí ààyè kọ̀ọ̀kan láwa ni bàbá Malami Ubandoma ní làwó ní tí ó ti pẹ́ yìí kò síbi tí bàbá wa Malami Ubandoma dé lágbàáyé tí wọ́n tì wọ́n sẹ́yìn pé ìwọ lọ jókòó sẹ́yìn àgbàfà ni wọ́n tó yé wa pé in tó bá fi mú wọn tó kájú ààyè náà ní gbogbo àgbáyé Ìlọrin yìí kéré láti sọ pé wọn ní kájú ẹ̀ bàbá Mufti Diyaru wọn Alami ni wọ́n he is known worldwide international man ni wọ́n ṣe local wọ́n kájú ààyè náà bàbá Sẹ́ríkí Màlámínù ẹwà tọdún tí wọ́n ti ń ṣe dáwọ́ bọ̀ níwọ̀n tó bá mọ̀ lọ bèrè pé ńgbà wọn ti ń ṣe gbáà sí bọ̀ ní mọ́ṣáláṣí ọjà ó yọ kúrò nínú ọjọ́ orí bàbá tó bí ọ ó là bàbá rẹ owó tí ó kù ìtumọ̀ ní pé bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin wọ́n ṣe èèyàn yẹn sípò kankan àmọ́ àkíyèsí ni pé ẹ dákun yín bàbá wa ẹ forí korí báwo ni ẹ ṣe fẹ́ mọ rí àwọn ọ́fíìsì yìí lò because bí àwọn bàbá wo bá rí ọ́fíìsì yìí lò ìfàsẹ́yìn ó ti fẹ́ máa bá lọrin látara àwọn èèyàn bíi Jaqmal yìí tí wọ́n bá rẹ̀ dákẹ́ Jaqmal ló kọ́kọ́ jáde láyé òun ló pilẹ̀ orí burúkú ó bú àfàgbà Sheikh Tajul Adam ó bú bàbá alájà gbà ó bú bàbá wa àdúrà gbà ó bú bàbá wa àgbáyára ó bú bàbá wa Sheikh Buhari Musa ní èébú tó yẹ pé ẹni tí ò bá kéwú tá bá gbọ́rú ẹ̀ lẹ́nu rẹ̀ á ṣe cháì fún ká tó wá sẹni pẹ́ni tó ń sọ pé òun kéwú bó tẹ̀ jẹ́ pé kò kéwú náà àmọ́ ìmúra ń ṣe bí oníkéwú ó wá pilẹ̀ àgbákò yìí ni àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn tuntun wá ń jáde lẹ́yìn rẹ̀ nítorí pé kò sẹ́ni tó ṣe cháì fún nínú wọn gbogbo wọn Sábóyárò ẹ dákun ìmọ̀ owó ló ń bẹ lára Sábóyárò tó yẹ lọ́hùn lẹ́ni tó yẹ kó wà nílé kéwú bàbá sọ pé ọjọ́ orí ẹ̀ ti ju lè ké lọ kó ti lọ wọ skul kan àìrí èèyàn kankan bá wí ọ̀nà ti ṣí kódà àgbàlagbà ní ìwà tí mo máa ń bá sunkún pé ìwọ tó nílé kéwú tó ní fúchọ̀ tó yẹ kó mójú tó lè kéwọ̀ pé bóò lọ́jọ́ wo bí bàbá Ubandoma ṣe rí wo product ti ń jáde lọ́dọ̀ wọn lọ́dọọdún wo iye àwọn tó ti wà nílẹ̀ lágbàwá nu wọn tó yẹ kó jẹ́ pé tó yẹ kó wọn náà mójú tó nù ìwọ náà wá bíngà rẹ̀ sólò sáfà lásàlátù ìwọ náà mọ̀ bú ebú àgbàlagbà tó ti ní ohun funfun so ìgbà tí ò ti sí anybody tó lè pe Jaqmal sákìyèsí orí burúkú rẹ̀ wọ́n ń ga lójoojúmọ́ àgbákò yẹn ń ga lára rẹ̀ lójoojúmọ́ lẹ́pẹ́ kò sí ẹni tí ó lè bú kama wá rẹ̀yàn kan tó mọ̀ ní àfáà wa Jaqmal ọlọ́ba ṣe dáadáa fún wọn ẹlẹ́kùn kí ni àfáà lára Jaqmal tó wà pẹ́ nìyẹn ni tó ń sọ báwọn náà tí ó bá ti gbálágbó alábọ̀dé ni àfáà wa Jaqmal ẹlẹ́kùn kí ni ẹ̀fẹ́ pọ́n lára rẹ̀ ṣé ìmọ̀lẹ́ nínú tẹ́ fi pọ́n lé ni àbí ìjọmọlúwàbí gbogbo ìran nǹkan tí àwọn àgbàlagbà kàkàlẹ̀ tí ẹ̀mọ́ rí lára yẹn tí ẹ̀mọ́ fi ń pẹ́yàn lé ẹ̀sọ́ nǹkan yọ̀kan tó wà lára Jaqmal fún mi
káwá rí èèyàn nínú ìlú Ìlọrin yìí tó bú gbogbo àwọn àgbààgbà ìlú Ìlọrin báwọn kẹtùwálẹ̀ fún ní oyè hasadul waizi. Ẹ dákun ọ̀nà ìgbà tí ààfin ní rẹ̀ lò míì tó sọ pé òun náà fẹ́ jáde pé òun náà fẹ́ mọ ṣe orí burúkú tó ṣeun kò sẹ́ni tó jẹ́ lójú tí ò lè bú. Bọ́bá pọ́fẹ́sọ Kírùrù dé èmi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òun ẹni tán bá wí ní ẹni tán bá wí wọ́n sọ̀rọ̀ wọn ni wọ́n sọ̀rọ̀ tí wọn sì dárúkọ anybody. Ìfà àtọ́lù tó bá wá dárúkọ ẹwọ̀n ọ̀nà táwọn gbàgbọ́rọ̀ wọn kalẹ̀ ìwọ lọ gbọ́ kẹ́sẹ̀tì ìgbà tí wọ́n gbé ọ̀rọ̀ tiẹ̀ kalẹ̀ lọ́gbọ́n tó sọ nípa àwọn bàbá wa tó fi dé bàbá mufti kẹta lọ́gbọ́n tó sọ kórù rẹ wá jáde ṣé ẹ̀rọ báwọn èèyàn gbọ́ ni kórù rẹ lè jáde ní ìsìnkú wa máa sọ pé ẹnìkan wá ó wá sọ̀rọ̀ sáfà àgbà nílò ta ló pilẹ̀ rẹ̀ tó bá wá pè yín ìtàn sọ̀rọ̀ wá sí ló kóyì bá àwọn aráàlú lọrin o bàbá alájà àgbà wọn travel bàbá ṣẹ́kadà wọn travel wọ́n ṣe wá sí ìkómọ wọ́n ṣe wá sí ìyàwó wọ́n ṣe kíní wọ́n ó tún pàwọn èèyàn lẹ́kọ̀ọ́ ń bẹ̀ tó fi di pàwọn èèyàn ó fún yàn lọ́mọ kí ó sọ bí tí wọ́n lè lọ pẹ̀lú èpè tó máa ń ṣe kiri wọ́n bá pè ẹ́ ní wá sí ìkómọ àáfà àtẹ bá ń bájà tẹ́lẹ̀ òun lọ̀rọ̀ tó lọ sọ ń bẹ̀ wọ́n bá pè ẹ́ wá sí òkú àáfà àtẹ ń bájà àbáwọn alùsùn àtẹ bá ń bájà òun lè lọ sọ níbẹ̀ sọ ẹnìkan tó lè wá jáde pé àáfà ìdàpọ̀ ẹ̀mọ́ bá mọ́ ilé wá sí ebútẹ́bù yìí mo fẹ́ kí ọmọ mi yìí náà jọ dábàá bíi ti yín o ẹ̀mọ́ bá mú lọ tó fi wá di pé ẹ ti wá fún àwọn tí wọ́n ń ṣe ọmọ Ìlọrin ẹ ti fún wọn láyè láti sọ̀rọ̀ àtúwárí èèyàn tí ó jáde ní ọmọ Ìlọrin tí ó lóun fẹ́ máa àtàkì wọn yìí nǹkan ibi tó yẹ ká wò ní pé ká sọ́ọ̀bù yíyù yẹn láti lé pé kí ló pinlẹ̀ kí ló fún àwọn ènìyàn ǹjẹ́ àwọn ènìyàn ní authority láti sọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀ ibẹ̀ yẹn lèmi fẹ́ sọ̀rọ̀ lọ tó lè jẹ́ pé ọ̀rọ̀ pẹ̀ lórí ẹ̀ mo fẹ́ kalẹ̀ ṣe program kí n ṣàlàyé Islamic heritage ní Ìlọrin bí Islam ṣe pilẹ̀ bó ṣe gbayì bó ṣe kóyì bá wa tó pé kò síbi tá a bá dé wọn mọ̀ buwa bá gbígbó mo yẹ kéré mọ̀ yìí àṣàtìgbà tí mo wà ní Jamia ní 2008 mi ò tí ì lọ́jọ́ méjì tí ìlú ọ̀sẹ̀ kan táwọn èèyàn fi dọmọ kéwù mi pé wọ́n náà fẹ́ Ìlọrin lẹ́tiwá wọ́n lè lọ́dẹ tiwa ẹ̀dá kò mí náà lọlé kéwù díẹ̀díẹ̀ bí tí mo kéwù mi dédé ẹ̀dá kò sẹ́lẹ̀ mọ́ kọ́ mi Ìlọrin lásán tá a fi parí àfọwọ́ oúnjẹ torí gbogbo ẹni tó bá wá pé àbẹ́ ìṣẹ́kẹ́lẹ́ka àbá mo dáná ẹ̀dá kò ṣe kí n máa ń gbélé wa ẹni tó gbogbo ẹ̀wọ̀n bọ́ sí rọrùn ìyẹn bẹ́ẹ̀ lè mọ lè pèlé pé mo nídìí $1 ibi tá àlùbáríkà lọ ní dé lára yẹn ṣé bẹ́ẹ̀ lórí lónìí ẹ̀yin sì ti darí social media ẹ̀yin tẹ̀ níṣẹ́ míì pé pé ojoojúmọ́ Facebook náà lè ń jókòó sí ẹ̀yin náà rí ẹ̀yin náà tó ń jọ́jú gbogbo Ìlọrin ìbéèrè wa ni pé ṣé Jaqmal yìí ṣó ti kọjá àbáwí ni because ẹ jẹ́ ká wo bó bá ń ba lọ báyìí tó bá ń ba lọ báyìí èmi fi ń dá yín lójú pé ẹlòmíì ó jáde lẹ́yìn rẹ̀ tó pé yóò mọ̀ mú ní mẹ́tọ̀ pé orí burúkú tí ó wà lára tiẹ̀ yóò times 100 ti Jaqmal tẹ́rì so ẹ̀yin bàbá wa ẹ dákun bí èèyàn bá sì rí àti sọ̀rọ̀ yìí yóò àládábí tó wà níbi orúkọ tìṣẹ́gbẹ̀ kan èmi ń sọ ọ̀rọ̀ ti yìí from my own personal pocket bó opinion tèmi ṣe rí òní mo ṣe fi ń sọ̀rọ̀ so tó bá sọ pé n ta sọ òrí bẹ́ẹ̀ ká wá kó àwọn ẹ̀rí jáde pé kí ló ń kó yìí bá lọrin ǹjẹ́ wọ́n wà nínú ẹni tó ń kó yìí bá lọrin nísìnyí àbẹ́ni tó ń fa Ìlọrin sẹ́yìn tó ń ká àbùkù bá wọn so òun ni ìpè tèmi ń pè pé káwọn bàbá wa kí wọ́n dákun wọ́n pọ̀ bẹ́ẹ̀ o àmọ́ tí wọ́n bá ní ìyóò ṣà ní wà lára sí yìí pé nínú wọn o èyí tó jẹ́ olórí bú àgbà abàǹkẹ́jẹ́ àgbà dábà àgbà tó fẹ́ mọ̀ fà lórí yìí sẹ́yìn òun ni ọmọ tó ń pè ní Jaqmal bí wọ́n bá rí pè sákìyèsí tí wọ́n bá wí tọ́lọ́ ní kó gbọ́rọ̀ sáwọn àgbàlagbà ẹnu tí ń kun Ìlọrin yóò dínkù àmọ́ tó bá fi ilẹ̀ tó bá ń ba lọ báyìí àwọn tí bá ń dàgbà lẹ́yìn rẹ̀ tí wọ́n padà peléke ju tiẹ̀ lọ after all bọ̀bọ̀ yóò ju ẹni tẹ́lẹ̀ bá wí lọ èmi mọ̀ nígbà táwa ń lè kéwú mo mọ̀ dáadáa ní o kò lè ju mí ọlọ́jọ́ orí bẹ́ẹ̀ wà ń so òun ló mọ tó bá kiri tó fi di pé ohun ọ̀gbọ̀n funfun tó dàgbà kalẹ̀ nísìn tó sọ ẹ̀dá arúgbó tóun náà ti ń lọ pa bọ́ọ̀lù sẹ́ẹ̀tì náà máa ń gbá ní Madi Kameli ní gbogbo táwa ń lè kéwú ní gbogbo 2002 tá à ń lọ Ansaru ọlọ́jẹ́ ẹni tá a mọ̀ dáadáa ní so kí lọ́jọ́ orí ẹ̀ tí ò ṣe bá wí ó sì dá mi lójú pé ẹ̀yin àgbàgbà wa mo mọ̀ pé lóye ní ẹ̀ ní jáde tẹ́ sọ pé ẹ̀ ráburú tó ṣe kò sí ẹni tí ó lè fọ yóò tún mọ wá sọ pẹ̀lú confidence pé ẹnu tòun yìí òun lè fi bá tèèyàn jẹ́ ó dá nígbà tó ń sọ̀rọ̀ kéwú níjó ní àárí ọkọ̀ jáde kò yanjú kéwú èébú yìí náà ni mo fi sọ́njò ni pé sọ nǹkan oríire ìkan tá ń ṣe kéwú bíbẹ̀ náà
bọ̀sọ̀ nǹkan oríire kan tó ń ṣe tó jọmọ́ nǹkan ìmọ̀ tó pè ọ́ dá sí rí àfi tó bá di ká lálà ṣe yàn ká bú yàn. Ọlọ́run jẹ́ kó da fáfá oníyàwó mẹ́ta wọn ní Ìbàdàn làwọn kò sẹ́ni tó lè gbé gbogbo tó bá ń sọ tó bá ń sọ kí ni kò sẹ́ni tí ò ní kíní yẹn lára àmọ́ àwọn òbí tó bíyàn àti ibi tíyàn ti kéwú àbá ń bẹ̀ máa ní kò ní da fún yàrá ìyá fúrọ̀ bàbá ńlá bàbá ẹ mi ò gbórúkọ bàbá rẹ rí tẹ́lẹ̀ kankan irọ́ tó wá pọ̀ kí ló fà tí mo kọ́kọ́ jáde tí ọ láyé irọ́ kò ní bàbá kan nìkan ló gba kíní kan ní tí ò yí ọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan gan ò yí ọ tó bá bí ọ pé báwo bó ṣe wà ìjọba ní kò ṣàlàyé bí ìsìlámù ṣe wọ̀ lọ́rin òmò lẹ́yìn àṣàlátù rẹ̀ kò sí sábúrú mbèlè mọ́ ṣàṣàlátù rẹ̀ lásán kó mọ gbowó kó mọ lọ sùn mọ́ dàyé rúgbà mọ́ so àti wọ́n mọ̀ pé bá ṣe ń sọ yìí kò lè tà the best ni ká involve àwọn àgbàlagbà àwa sì kéré lẹ́ni tó lè mọ lọ́kẹ́lẹ́kùn pé báyìí òun ló já sọ sórí afẹ́fẹ́ ẹ dákun gbogbo ẹ̀yin àgbààgbà fáà tó máa ní àgbààgbà fáà nílọrin lónìí amu Maulana Sheikh Suleiman Farouk Al-Miskin Billah baba mufti Diyar wọ́n máa pẹ́ àfá àgbà amu baba mufti amu baba Bandoma amu baba Seriki Malami gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí ẹ̀yìn rẹ̀ ti baba Seriki Malami ó ti yàkàyàkà baba mufti ó ti yàkàyàkà baba Bandoma tí máa ń pè pé oríbù rẹ̀ nípọn mo mọ tí mo sọ pé o síbi tó ríbù tí ìgbà ní ìbáyìí mọ́ sọ tí ìkáwọ́ oríbù rẹ̀ ò tí ì dé ẹ sọ àfá àgbà kan nílọrin lónìí tí jákmálì yìí ò tí sọ̀rọ̀ burúkú sí bàbá alájá àgbà bàbá àfá àgbà èyí tí máa rántí kà ní o bàbá wa àdó àgbà bàbá àgbà yára bàbá wa Sheikh Bukhari Musa bàbá Sheikh Sofiyullah bàbá mufti Diyar tó ní bàbá Bandoma ẹ̀dàkùn talókù nínú Ìlọrin bàbá Muhammadu Labib ìjọba tí èmi yìí mo jẹ́ wọ́n ní ìdúpẹ́ prógámù dídì kan wallahi lazim tó bá ní kí èèyàn bẹ̀ lọ́wọ́ orú àfáà tí èèyàn fẹ́ wallahi ó tó kí èèyàn bẹ̀ lọ́wọ́ pé bí Sheikh Labib ṣe rí bẹ́ẹ̀ ni mo fẹ́ kí wọ́n ṣídù mi rí bàbá tí ó fẹ́ kó mọ da fẹ́ni tó ń bọ̀ lẹ́yìn ọlọ́run jẹ́ tó mi kì í jìnà sẹ́nu wọn àmọ́ kí mi náà mọ́ relegate mo wọ́n lọ gbogbo Facebook jẹ́ ni mo wá rí bí tó ti lọ bí òbí ọmọ kí wọn tọmọ kí wọn banújẹ́ pé ọlọ́run wa ìbọn òlòdó yìí wá rí báyìí bàbá tó wá dùn ún 500,000 lọ́ fi kówó lọ ralẹ̀ wọ́n banújẹ́ pé àwọn èèyàn ṣe wà límọ̀ gbígbà ṣe rí ni nínú ẹni tí kèésì fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ lẹ́fí náà wò pé àbí wọ́n níbi kìíní bàbá Sheikh Labib kí n fẹ́ wàhálà kankan pé ibi tí mo ti kéwù kankan kí gbogbo ẹ balance kí gbogbo àmọ́ bára wa ṣe ni òun yàkàyàkà àwọn náà ẹ wá aṣọ ẹni tó kù nílọrin tẹ́ni yóò ti yàkàyàkà ẹ dákun ẹni tí bàbá mufti ṣé fẹ́ra wọn jẹ mufti ni ṣé bàbá Bandoma fẹ́ra wọn jẹ Bandoma ni ìbò olóyè ọba ni wọn ẹ dákun ẹni bá ti yàkàyàkà olóyè ọba lù lọ ẹ dákun ẹ̀yin náà mọ̀ túmọ̀ rẹ̀ lọ́dọ̀ yín ẹ dákun ara wọ́ọ̀bẹ̀ ni ó ti dórígun tá bẹ̀bẹ̀ báyìí nítorí ẹni yìí ó ń dójú tì wá ẹ dákun bàbá wa imam gbogbo àwa yìí mọ̀ pátápátá ẹ dákun ẹ bá wa pè sákèèsí so a sì bẹ ọlọ́run náà abẹ ọlọ́run kò sí ẹni tọ́lọ́run lè yí padà ìjámọ́nà ọlọ́run kọ́lọ́run bá ṣe fún ó bá wa yí padà so bí ò bá sì yí padà náà tó bá dó lórí ibi tó ti fi ń pa òun náà ó tó wọn gbowó àsàlátù rẹ wọn ẹjọ mọ parọ́ fúnra yín bẹ̀ so pọ́blẹ́mù tí yín nù so kọ́lọ́run dákun gbogbo yìí tá a bá sọ tá a bá fi ṣe àwọn àgbàlagbà kí ọlọ́run foríjì wá kó jẹ́ káwọn àgbàlagbà náà lè fi oríjì wá àmọ́ yóò dùn mọ́ wa tí ẹ bá lè mú mẹ́sẹ̀jì wa yìí ọ̀sùlágbá ọlọ́run next program tá a bá máa ṣe a fẹ́ ṣàlàyé dáadáa bí ìsìláàmù ṣe dùn tó nílùú Ìlọrin kó tó dì sí tí àwọn ọmọ tí ò nípìlẹ̀ kan káríyàn tó ń bú bàbá tó bí Professor Khidri káríyàn tó ń bú wọn ní mẹ́sàn-án mẹ́wàá níwọ̀n tó yẹ pé àtìpìlẹ̀ bàbá rẹ̀ àtìpìlẹ̀ ìyá rẹ̀ kò sí ìtò nítumọ̀ ń bẹ̀ àwọn èèyàn ní àyà o so bí àfọwọ́yà mẹ́ta ṣe sọ kò sí ẹni tí ò nílè sánú tó bá rò pé ẹnu àwọn èèyàn mú ju tiẹ̀ lọ so kí Ọlọ́run dákun kó má ṣe ní àṣemọ fún wa